lọ síwájú bí gbogbo nǹkan ṣe máa lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n àwọn ọba kọ̀ wọ́n ò wá àbẹ́ẹ̀ rí pé ibi tí wọ́n ṣe fún wọn láyè àyè wọn ṣòfò níbi tán wà àyè wọn ṣòfò. ẹ gbọ́rọ̀ tí bàbá wa kan sọ nínú ilé ń bẹ̀ yẹn ó ní àwọn ọba wa ó ní òyìnbó ló gba àṣẹ lẹ́nu wọn òyìnbó tó gba àṣẹ lẹ́nu wọn ó fi tọ́mtọ̀mù sí wọn lẹ́nu ó fi àádùn sí pé ó da àádùn yìí ó ẹ máa tán láṣùpẹ́ ẹgbẹ́ kìíní wá òun dẹ̀ làwọn ọba yìí fífi ìyà ń jẹ àwa tí a jẹ́ ọmọ Yorùbá lọ́jọ́ tòní bẹ́ẹ̀ dẹ̀ rèé àṣẹ tí wọ́n ní wọ́n gbà yẹn kò ná wọn ní ìtọ́ máa náwó ojú ọjọ́ 2 sí 3 tí àṣẹ fi máa padà sí wọn lẹ́nu ṣùgbọ́n ńgbà tó jẹ́ wípé góòlù wa ní ilẹ̀ Yorùbá ò jẹ́ ńkọ́ tó jẹ́ pé àwọn náà ló ń pàmò pọ̀ mọ́ àwọn Fúlàní láti máa kó àwọn nǹkan ọrọ̀ ajé wa lórí ilẹ̀ wa ọ̀nà dà tí wọ́n fi máa jà láti gba àṣẹ padà lọ́wọ́ ìjọba ọ̀nà tí wọ́n fi máa gba àṣẹ padà lọ́wọ́ ìjọba nítorí pé ipò àti ààyè tí wọ́n wà ó dùn mọ́ wọn nú ipò àti ààyè tí wọ́n wà ó dùn mọ́ wọn nú kò sí ọmọ ìlú kan tó lè wá bá wọn pé ọba wa ẹ ṣe báyìí fún yín ẹ ṣe báyìí fún wa a ní ẹ máa lọ sọ́dọ̀ local government chairman ẹ kọ lẹ́tà sí gọ́vnà àbí kó tẹ̀ pé ó dáa màá bá gọ́vnà sọ ó dáa màá pe local government chairman ọba ò lè dá ṣe nǹkan mọ́ inú wọn dùn sí kì í ṣe pé bóyá inú wọn ò dùn sí inú wọn dùn sáṣẹ tí ò sí lẹ́nu wọn yẹn torí pé àwa ò ráyè disturb wọn mọ́ so ló fi dàbí pé òun ló fi dàbí pé bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ pè wọ́n tó pè lọ́jọ́ tí bàbá wa tán fèkì wa láìpẹ́ yìí ìyẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ torí bí pé wọ́n kàn fèkì wa lórí fún security meeting tán náà pè lọ́jọ́ sí òun ni bàbá wo Olóyè tó fi sọ̀rọ̀ jáde pé ẹ̀yin bàbá wa yìí ẹ̀yin dádì wa yìí ẹ kò pàṣẹ ẹ jẹ́ kí n máa bọ̀ ńlé wàláì àwọn Fúlàní yóò tó nǹkan tó ń pera wọn àṣẹ tí ò sí lẹ́nu yín yẹn ẹ pàṣẹ fáwọn ọmọ yín ká gba àṣẹ yín padà bàbá tún sọ ní wàláì ẹ máa mo fi ọlọ́ọ̀bá tó dá mi búra ẹ máa pàṣẹ yín padà èmi tí ẹ wò ó níwò wípé ṣé lóòótọ́ làwọn ọba yóò láṣẹ lẹ́nu ni ṣùgbọ́n mo wá rí nírí wípé nígbà tí mo wá jókòó tí mo wá ronú dáadáa mo wá fún ara mi dárẹ́rìn láyé ara mi pé àwọn ọba yìí wọ́n clever gan àwọn ọba yìí in fact tó bá sọ pé àgbà yahoo náà a lè sọ pé wọ́n fara pẹ́ wọ́n gbé wa ní gógó gan láwa tá a jí ọmọ wọn tá a nílò ìrànlọ́wọ́ wọn lórí Fúlàní tó ń pa wá wọ́n gbé wa ń gógó mo wá rí pé àṣẹ tí wọ́n sọ pé kò sí lẹ́nu wọn yẹn mo wá mọ̀ pé wọ́n mọ̀ gan má tiẹ̀ fẹ́ gbégbésẹ̀ pé àṣẹwó kọ́ dórí oyè kí gómìnà fún wọn ní mọ́tò ṣé wọ́n ti mọ̀ pé olóṣèlú náà ló ń lò wọ́n kó fún wọn mọ́tò tó bá níbi tán discover gold ńbẹ̀ kọ́ pa àwọn Fúlàní wá gbogbo àwọn ará abúlé tó wà ńbẹ̀ kọ́ fìbọn já orí èyí tó bá lè fo ìbọn já orí ẹ̀ kọ́ fìbọn já orí ẹ̀ èyí tó bá lè fìbọn dásẹ̀ kọ́ fìbọn dásẹ̀ kọ́ lé wọn kúrò ní gbogbo sọ̀ràndìsì yẹn kọ́ wá jẹ gàba lórí góòlù ẹ gbọ́ ìtàn ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ọba kan lẹ́nu oṣù bíi 2 kan sẹ́yìn wọ́n ló dá wa góòlù ìgbà táṣìírí ẹ̀ máa tún tèmi àrólé máa gbọ́ information yẹn òun àti gómìnà tó yẹ kó wà ńbẹ̀ wọ́n jọ ń ṣe fàǹfà ó ti yé òun fẹ́ lo agbára pé ṣe báwa náà la kó tọ́ọ̀gì fún ẹ tó fi débi tó dé yìí kó tó di pé òṣèwà fi wájọba ṣèbí iṣẹ́ là ń ṣe fún ẹ eléyìí náà fi eléyìí lẹ̀ fún mi jẹ́ máa dájẹ́ ṣèbó ni ọba ìhòòhùn náà kó ọba yẹn sí tó gba ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi tí orí ẹ̀ tó lọ́wọ́ nọ́mbà káàdì ẹ̀ tádé orí ẹ̀ ṣí dànù tí wọ́n tì mọ́lé wọ́n kọ̀wé mọ́ wọ́n ní ṣe wọ́n ló ń kó góòlù wa wọ́n ló wa góòlù lọ́nà àìlẹ́tọ̀ọ́
nítorí pé kí ni kò fẹ́ fún wọn jẹ, òun fẹ́ máa, ó ti yé yín, ó fẹ́ dá ṣe é. mo wá jókòó mo rí nírìí wípé àwọn ọba yìí ń fi àṣẹ tí ò sí lẹ́nu wọn, wọ́n fi ń wíkẹ̀dì àwa ọmọ Yorùbá, wọ́n fi gbé wa ní gbogbo, wọ́n fi gbé wa mọ́ra. torí wọ́n ti mọ̀ pé tí àṣẹ yìí bá padà, àwa aráàlú gbogbo protest tá à ń ṣe fúnjọba, tá à jáde tá à máa pariwo ìjọba òṣèlè yìí, ìjọba òṣọ̀nà, ìjọba òṣègbá, wọ́n mọ̀ pé ọ̀dọ̀ àwọn ọba yẹn la máa direct gbogbo ẹ̀ lọ. so wọ́n ti wò pé gbogbo kinní yìí, gbogbo agónì yìí ti kúrò lórí wọn, ṣé kò kúkú ṣàṣẹ lọ́wọ́ wa, á lè pàṣẹ ẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ lẹ́nu wa. bàbá sọ pé kí security jáde báyìí, wọ́n lè rọ̀ wá lóyè, wọ́n lè gba certificate lọ́wọ́ wa. so ìyẹn ni wọ́n fi ń ṣe ìkà fún wa ní ilẹ̀ Yorùbá. èyí náà náà dẹ̀ fi rò tó fi di pé wọ́n invite wọn láti pé kó wá dá sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Yorùbá, ṣùgbọ́n wọ́n kọ̀, wọn ò wá. bẹ́ẹ̀ dẹ̀ rí wọ́n wá, wọn ò wá. a máa dé ilẹ̀ lérí wa, torí èmi máa ń sọ nísọ wípé adùn ṣe bí ohun tí Olódùmarè bá lọ́wọ́ sí, aṣòro ṣe bí eléyìí tí Olódùmarè bá lọ́wọ́ sí. èmi mọ̀, ó dá mi lójú, ó yé mi yékéyéké pé ìrìn àjò Yorùbá nation yìí fún ara Olódùmarè ló gbé kalẹ̀. ò bá àjò olóṣèlú kó wà nínú movement yìí kó máa sọ pé ni wọ́n fẹ́ ṣe, kí wọ́n máa sọ pé bí ọjọ́kan àjọkàn ẹ̀yẹn bí ẹ̀yẹn máa padà di tí Olódùmarè sọ. ò bá jẹ́ ìyàwó gọ́vnà, ò bá jẹ́ informant nínú ìrìn àjò yìí, àrùn ẹ̀ ń ṣe. ṣùgbọ́n àwa mọ̀ pé ẹni tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí fún ara ẹ̀ ló máa parí ẹ̀. ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá, a ti rí yín, àwa ọmọ yín ti rí yín dáadáa, a ti wò yín, a dẹ̀ ti mọ nǹkan tẹ́ ẹ jẹ́ fún wa, a ti rí yín dáadáa. ọba kan lọ́jọ́ sí nígbà tí pípààyàn pọ̀ bá ọba Plateau State ni, ó jáde ó sọ̀rọ̀ pé irọ́ òun ò gbà mọ́ kí ìjọba fún àwọn èèyàn kó fún àwọn ọmọ ìlú ní license kán máa gbébọn láti fi defend ara wọn. ó lóun ò fẹ́ ìpànìyàn yìí. ọba yẹn jáde síta, lára àwọn ọba Haúsá àbí ọba Fúlàní Haúsá láti ẹ̀ máa pè yẹn. ṣùgbọ́n èèyàn ọba wa, ẹkọ̀ ṣáà ń gun bàbá gun kí ni bàbá ń gùn yẹn, ṣe lọ serious ni bàbá tí Rolls Royce ni bàbá ń gùn, ìyẹn bàbá wa pátápátá. Olúwo ń dá bí ẹdùn, ó ń dá bí òwe láyé ara tiẹ̀, àfi Olódùmarè bẹ́ẹ̀ náà ni. oníkálukú ń dá kọjọ ẹ ṣáà ń kó gbogbo ọrọ̀ ajé wa láṣẹ lẹ́nu, ṣùgbọ́n ẹ fi ń kó ọrọ̀ ajé. kò sáṣẹ lẹ́nu yín, ṣùgbọ́n ẹ láṣẹ lórí góòlù wa. láṣẹ lẹ́nu, ṣùgbọ́n ẹ láṣẹ lórí àwọn nǹkan ọrọ̀ ajé wa. ẹ ń gbalẹ̀ onílẹ̀, ẹ gbalẹ̀ wa, ẹ ṣe gbogbo ẹ̀. mo gbọ́ sítórì kan nílé Ifẹ̀ pé bí bàbá ṣe gbalẹ̀, bó ṣe gbalẹ̀ lọ, bó ṣe wọ́n ṣẹjọ́ yẹn, mo mọ̀ sí sítórì yẹn. ẹ ṣáà ń ṣe gbogbo ẹ̀ fún wa. àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a ní property gan, ẹ jẹ́ ká rí, ẹ járí lò, kò sáṣẹ lẹ́nu yín, ṣùgbọ́n ẹ gun gbogbo kúbú ayé tó yẹ kó ọba lóyìnbó gan tí ò rí jẹ, gbogbo ẹ̀ lẹ́ ń jẹ nílẹ̀ Yorùbá. àwọn ọmọ yín dẹ̀ ń jìyà, wọ́n ń jìyà lọ́wọ́ àwọn àjòjì gòdògbò tí wọ́n wá láti ibi tí wọn tá ò tiẹ̀ lè trace orírun wọn. wọ́n ń kì wá mọ́lẹ̀ bí èyí tó bá jẹ́ pé ìbọn ẹyọ kan ló mú lọ́wọ́, ó lè jẹ́ àwọn bíi 5 ni tó jẹ́ group, ìbọn ẹyọ kan náà ní. ṣùgbọ́n tó bá dé Nàìjíríà, tó bá ti dé Nàìjíríà bó ṣe lẹ Yorùbá náà kúnlẹ̀ sí, armor tank náà máa fi dìbọn padà pẹ̀lú owó tó bá ti máa, owó ìjínigbé tó máa kó jọ. wọ́n á fi ìbọn ẹyọ kan, wọ́n á fi ní bí AK tó kìlọ̀ bí rẹ́rẹ́. wọ́n á máa fọ́nwó dàbí ẹ jẹ́ ń sáré fún yín ní fídíò kan kẹ́ sáré rí, kẹ́ rí ikú bú ayé táwọn bandit ń fowó Nàìjíríà ṣe nínú igbó, owó yín. ẹ jẹ́ sáré fún yín ní fídíò kan kẹ́ sáré rí. àwọn ọba wa wọ́n gbà pé àgẹ́ẹ̀tì wọn, wọ́n lẹ́gò sí pé láṣẹ lẹ́nu, bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa. wọ́n fi ń gbé wa ní gógó ni, bàbá ńlarọ́, kò sáṣẹ lẹ́nu wọn. bẹ́ẹ̀ ni a mọ̀ pé kò sáṣẹ lẹ́nu yín. àìsáṣẹ lẹ́nu yín yẹn náà làwa ọmọ yín náà fi máa jáde láìpẹ́ yìí, táwa kí yín,
pé bàbá láṣẹ lẹ́nu. So àwọn nǹkan táwa náà bá dánwò gbà yẹn torí pé kò sáṣẹ lẹ́nu yín ẹ̀ lè bá wa sọ̀rọ̀ náà ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ lè bá local government chairman tẹ́ ẹ̀ ti sọ fún wa pé ẹ̀ láṣẹ lẹ́nu òun ni ò jẹ́ kẹ́ ẹ gbà wá lọ́wọ́ Fúlàní òun ni ò lè jẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ bá àwọn gómìnà sọ̀rọ̀ pé ìpànìyàn lórí àwọn ọmọ yìí ti pọ̀ jù ilẹ̀ Yorùbá wá di nǹkan táwọn èèyàn ò lè wọ̀ mọ́ èyí tó wọbẹ̀ lọ́jọ́ sí kọ́sítọ́ọ̀mù pa torí 5,000 ní ilẹ̀ Yorùbá wa o wọ́n pàdánù wọ́n lọ sínú oko arákùnrin yẹn wọ́n Fúlàní sápamọ́ wọ́n sápamọ́ dé kó tó di pé ó dénú oko wọ́n ti sápamọ́ sábẹ́ igi ó ń dé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí gun lọ́bẹ gun lọ́kọ̀ gun ní gbogbo ẹ̀ ní ilẹ̀ wa àwọn Fúlàní wọ́n jẹ oko lọ wọ́n jẹ gàrí lọ wọ́n jẹ àgbàdo lọ nígbà tó máa béèrè lọ́wọ́ tó máa interview àwọn àgbẹ̀ ní kò sí tá a lọ ṣe àwọn nígbà tá a béèrè lọ́wọ́ Fúlàní eléyìí tó dúró yìí ó ní òun fún ọba ní màlúù ìyẹn ọba Ṣakí nìyẹn ọba Ṣakí ó ní ó ń gbọ́ wọn náà ń gbàfọ́ ó gba màlúù ó ló gba màlúù lọ́wọ́ àwọn Fúlàní eléyìí tó dúró yìí mo play fídíò yẹn rí tẹ́ fetí gbọ́ tí ìṣe pé mo fi iṣẹ́ ọ̀rọ̀ àṣẹ sọ ẹni tó interview kí ló dé tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọba wọ́n ní wọ́n lọ ọ̀dọ̀ ọba olóòwò fún ara ẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ pé òun fún ọba ní màlúù ọba gba màlúù èyí tó bá dẹ̀ wu àwọn Fúlàní ni wọ́n ń ṣe ẹ̀yin èèyàn mi ọba ò láṣẹ ṣùgbọ́n wọ́n láṣẹ lórí góòlù wa wọ́n láṣẹ lórí gbogbo nǹkan àlùmọ́nì wa wọ́n ń gbalẹ̀ wọ́n ń gbalé wọ́n ń gbẹ́sẹ̀ lórí ìyàwó oníyàwó àbí ìkan ló gbá ojú àgbàlagbà lọ́jọ́ sí lẹ́ni tó tóbi lọ́mọ ó fún gbà tí níta gbangba ọba náà nìyẹn o ọba nìyẹn o ọba kan náà ni wọ́n yìnbọn lórí àpèrè àwọn ọba bíi 3 lẹ́kìtì wọ́n pa wọ́n láàrin oṣù kan wọn ò dẹ̀ láṣẹ lẹ́nu wọn ò láṣẹ lẹ́nu so ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́kọ̀ọ́ sáré wò ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́ sáré wò kẹ́ lè mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá nìkan ṣe kì í ṣàwa nìkan àwọn ọba wa gan àwọn bàbá wa gan náà nǹkan dọ́gbọ́n ṣe wọ́n torí pé tí nǹkan ò bá ṣe wọ́n bàbá wo ló máa lajú lẹ̀ tó máa pa ọmọ ẹ̀ lójoojúmọ́ ta nítorí pé kò sáṣẹ lẹ́nu òun tó lè fi gba ọmọ òun là ní ṣó possible kéèyàn kan déédéé dé ńsìn kó kí ọmọ mi mọ́lẹ̀ gírí kó bẹ̀rẹ̀ sí nílùú lójú mi kéèdè mọ̀ pé even kéèntì ẹ̀ mọ̀ pé ó ṣe nǹkan gan bẹ̀ kó kàn déédéé wọlé kó má tẹ̀ report kó má ṣe anything kó déédéé kí ọmọ mi mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa lù ṣó possible ṣe tó bá máa gbà lájọ máa fi fún èmi gà á ti kọ́kọ́ màá ti fi ẹ̀ṣẹ́ ká ẹyín ẹ̀ kí tó ṣẹ̀ máa béèrè pé kí lọmọ mi ṣe fún ẹ tó fi lù bẹ́yẹn ṣùgbọ́n àwọn bọ́ ṣe wọlé ẹ̀ tó ń lù àwọn ọba wa gbélé náà ṣe káwọ́ mi ò láṣẹ local government chairman ló lè dá sí wọ́n dẹ̀ pa ọmọ lójú ẹ bó ṣe rí fún ẹ̀yin bàbá wa bó ṣe rí lọ́dọ̀ ẹ̀yin bàbá wa nìyẹn o ẹ wo ìgbà tí ọmọ yín tẹ gbọ́ ọwọ́lé lórí tẹ torí ẹ̀gbẹ́ bọ tẹ torí ẹ̀ ṣe gbogbo nǹkan tẹ ṣe ẹ wo ìgbà tó ti wà lórí yìí ẹ wo iye ọmọ Yorùbá tó ti kú síbẹ̀síbẹ̀ àtún invite yín wá pé kẹ́ẹ̀kọ̀ wá kẹ́ wá bá wa sọ̀rọ̀ kẹ́tẹ̀ wá address gbogbo ọmọ Yorùbá kẹ́ wá bá wa sọ̀rọ̀ kájọ jíròrò báwo ni ilẹ̀ yìí ṣe fẹ́ ní ìlọsíwájú báwo ni ìran ọmọ aládé báwo ni a ṣe fẹ́ ní security báwo ni kí ni èròǹgbà yín lórí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yín bàbá wa kí lẹ fẹ́ bá wa sọ ara ni àwọn èèyàn lójoojúmọ́ kí làwọn nǹkan tó ti bóyá láwọn iṣẹ́ tẹ́ ti ń ṣe lábẹ́lẹ̀ pẹ̀lú president wa kẹ́tì ẹ jẹ́ ká mọ̀ àwọn bá kọ̀ wọn wá wọn gbẹ̀yà wọn sá lọ oníkálukú sá sínú orúkọ ẹ̀ wá pé àwọn gáìsì kan tún fẹ́ gbé wa lẹ́nu jóni láwa tá a láṣẹ lẹ́nu ọkọ̀ tún fẹ́ gbé wa lẹ́nu kí la fẹ́ sọ ńbẹ̀ yẹn kí la fẹ́ sọ àbẹ́fẹ́ sọ fún wa pé Yorùbá nation tá à ń pariwo pé ká padà sí ilẹ̀ wa kí àṣẹ padà sí yín lẹ́nu ẹ fẹ́ yẹn so o lè ní fi sọ́ọ̀nì sọ pé àṣẹ tí ò sí lẹ́nu yín ó ní nǹkan tẹ́ fi ń ṣe ní tẹ́ẹ̀dẹ̀ fi ń ṣe lára ẹ̀ láti sọ ọ́ lẹ̀ so ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ń wá fídíò yẹn ẹ jẹ́ ń sáré wá fídíò yẹn ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń sáré wá fídíò kẹ́ ẹ wo bí àwọn Fúlàní ṣe ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ bó ṣe ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe bí wọ́n ṣe ń fowó wa bó ṣe fi ń ṣeré. ẹ jẹ́ sáré fún yín fídíò yẹn kẹ́ ẹ rí
fídíò yẹn lòdù lọ́wọ́ máa gbé sí ẹ máa rí kẹ́kọ̀ọ́ wo bó ṣe ń lọ. wọ́n sọ̀rọ̀ Yorùbá nation pé ó ti tó àsìkò ká padà sílé o, ilé làbọ̀ sí mi oko o, gbogbo ẹni lọ sájò torí pé àjò la wà nínú Nàìjíríà, àjò la wà nínú Nàìjíríà, àjò gidi òun la wà nínú Nàìjíríà. ẹ jẹ́ ń gbé fídíò yẹn wọlé, ó ti dánlóòdù tán, ẹ jẹ́ ń gbé wọlé, ẹ jẹ́ ń gbé wọlé kẹ́ fojú lóúnjẹ, ẹ jẹ́ ń gbé wọlé kẹ́ fojú lóúnjẹ. Kí ló dé? ṣé táwọn bàbá ńlá bàbá wa bá ṣe bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin bàbá wa ṣe ń ṣe yìí, àwọn bàbá ńlá bàbá wa tó bá ṣe bí ẹ̀yin ọba wa ṣe ń ṣe yìí, ẹ ní gun orí àpèrè yẹn, ẹ ní rí orí àpèrè yẹn gun. Fúlàní á ti gba everywhere lọ, á ti gba everything. Kí ló dé? Kí la ṣe fún yín? Kí la ṣe fún yín tẹ́ ẹ̀ ní dáríjì wá, ẹ̀yin bàbá wa? Kí la ṣe fún yín tẹ́ ẹ̀ ní dáríjì wá? Self-interest is not ojo, self-interest ni. Kí ló dé? Àwọn ọmọ yín adẹ̀ ń gbàdúrà, adẹ̀ ń ṣe gbogbo nǹkan, à ń tiraka, ẹ lè dìde, àláṣẹ lẹ́nu, adẹ̀ gbà pé lóòótọ́ ẹ̀ láṣẹ lẹ́nu. Olóyè tún dìídì pè yín pé ó dá bàbá, a máa dá àṣẹ padà, ẹ kọ̀, ẹ yarí, ẹ fárígá, ẹ gbọ̀mú pé àṣẹ wo ló fẹ́ dá padà sí wa lẹ́nu? Àṣẹ wo ni Sunday Igboho fẹ́ dá padà sí wa lẹ́nu? Àṣẹ wo ni? Láṣẹ táwọn òyìnbó ti gbà, àṣẹ wo ló fẹ́ dá padà? Irọ́ ni wọ́n ń pa o, irọ́ ni wọ́n ń pa o. Àṣẹ wo ló fẹ́ dá padà? Àṣẹ wo ló ṣẹ̀ fẹ́ dá padà ń sìn? Àṣẹ wo ló ṣẹ̀ fẹ́ dá padà so that àwọn hooligans yẹn wọ́n wá ṣẹ̀ wọ́n á máa wá síwájú ilé wa, wọ́n á máa pariwo nígbà táṣẹ bá padà tán. Á di pé àwa bẹ̀rẹ̀ sí ní jáwé, kò sẹ́ni tó lè jáwé ń sìn, ayé àtijọ́ náà ti ṣe yẹn. Gọ́vnà, sẹ́nítọ̀, àwọn ọ̀nàrẹ́bù, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn làwọn èèyàn fókọ̀sì lé lórí ìsìn, kì í ṣọba mọ́. Torí gbogbo àti fẹnu ànáùnsì wọn pé àṣẹ ti kò sí lọ́wọ́ wọn mọ́. So gbogbo Yorùbá ti ń wo àwọn ọba wa bí aláìlágbára, bí aláìlè sọ̀rọ̀, tó kọ̀ jẹ́ pé kìkì pé kọ́kọ̀ máa lọ patí. Ọ̀ọ̀ni ọjọ́ sí wọ́n ní tí ọ̀ọ̀ni eléyìí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó jẹ kó tó ní ayé kínní, wọ́n ní tí ọ̀ọ̀ni ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń rí, kì í jáde. Wọ́n ní ọjọ́ tí wọ́n pè é sípàdé, bóyá l'Ábùjá náà ti pè, bóyá l'Ékòó náà ti pè, tí ọ̀ọ̀ni jàjà jáde, ọ̀ọ̀ni Síjúadé tó jáde síta. Wọ́n ní kódà Aláàfin Ọ̀yọ́ go lè jòkó sórí àpèrè ẹ̀ ní eléyìí tó jẹ kó tó di pé eléyìí tó jẹ eléyìí tó ẹ̀yin náà mọ bàbá tí mò ń sọ yẹn, ọba tí mò ń sọ nílé Ifẹ̀. Aláàfin Ọ̀yọ́ wọ́n ó sá kúrò lórí àpèrè pé n tí ò ṣẹlẹ̀ rí. Ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ ó jáde kúrò nílùú láì tí pé àsìkò tó máa ń rí, ó jáde kúrò nílùú. Gbogbo àwọn ọba pátápátá wọn ò lè jókòó sórí àpèrè wọn, ìta gbangba everybody wọn dúró sí. Gbogbo ọjọ́ tí bàbá yẹn tó dé everybody tó padà sórí àpèrè, wọn ò lè jókòó sórí àpèrè wọn torí pé kò sí Ọ̀ọ̀ni of Ifẹ̀ lórí àpèrè. Ẹ wá wáyé òde nísìn, ibẹ̀ ni mo ti rí bàbá wa Ọ̀jájá ní patí tí Adélékè dé. Ó nawọ́ sí Adélékè bá Adélékè ò gbà lọ́wọ́, ó tún lọ gba ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Bàbá tún túra ṣe gba ọwọ́ ìṣẹ́, ọwọ́ yìí ó gbọ́dọ̀ bọ́wọ́ yìí. Bàbá mi ò fi bú yín o, mo kàn fi ń sọ ní sọ wípé odò ń gbárèrè ilẹ̀ Yorùbá lọ. Gbogbo àṣà àti ìṣe àti gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe pátápátá, gbogbo ẹ̀ ó ti ń fọ́jú pọ̀. Olúwo náà dá bí ẹdun rọ̀ bí òwe. Ọjọ́ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó lọ kí, ó tún ń sọ̀tì bàbá wa ọba Aláàfin Ọ̀yọ́, bọ̀bọ̀ Rashidi Emir ìlú Ìwó, ó tún ìsọ̀tì Aláàfin Ọ̀yọ́, ó ìsọ̀tì bàbá ẹ̀ pé ó kọ̀ wá kí, ó tún ìsọ̀tì ẹ̀ sọ pé kí ló ṣe? Ó ní láti sìn báyìí òun ti announce fún gbogbo ìjọba
kọ́ máa pè ń láláàfin Ìwó ẹ rí pé ń sọ̀tì ńlá ni ẹ rí pé àbùkù ńlá ni fódìdí ọba Ọ̀rànmíyàn fún ara ẹ̀ oyin sọ̀tì ẹ̀ ó lóun náà báyìí sí o kọ́ máa pè ń láláàfin láti ìní lọ òun á sọ fún ìjọba kọ́ máa pè ń láláàfin ṣé Aláàfin pé méjì rí láyé nígbà tí gbogbo ẹ̀ ti dojú kejì tí gbogbo ẹ̀ ti fọ́ká ẹ̀yin ọba wa ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yìí jàre ẹ wo bí àwọn bandit ṣe ń dá kọ̀jọkọ̀jọ ní ilẹ̀ wa ẹ kawo eléyìí náà ẹ kawo eléyìí náà. Ku tsaya ku kalli faifan bidiyon wani bafulatani dan ta'adda wanda ya karbi kuɗin fansa ta hannun al'umma. Ubangiji Allah ka kare mu da kariyarka ga wayannan mutane. ẹ tún wo eléyìí. Wannan lamari sai dai mu ce inna lillahi wa inna ilaihi raji'un. Ku tsaya ku kalli faifan bidiyon wani dan bindiga inda yake watsi da kuɗi kuma yana kwance akan kuɗi duk dai wayanda suka samu a zalim. ẹ ti rí yàtọ̀ sáwọn eléyìí tó ń dáwó sókè o eléyìí túnṣe ìjáde ń ṣe ni báyìí owó eléyìí tó túnṣe gbà lẹ́nu àná sè ní náà tún sáré fi flash yín yẹn ẹ worú àbùkù yẹn ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Kóòtù Òjíire láwọn ọba tó jẹ́ pé àwọn ọba yẹn kì í ṣe pé wọn mọ nǹkan tó kì í ṣe pé wọn mọ nǹkan tó lè ṣe o tí gbogbo insecurity gbogbo nǹkan wọ̀nyí tó lè dáwọ́ dúró kì í ṣe pé wọn mọ bẹ̀tí wọ́n ti rí nírí pé pẹ̀lú eléyìí tó ń ṣe lénìí tí wọ́n invite wọn sí meeting yìí kọ́ wá sọ̀rọ̀ nípa Yorùbá yìí tí wọ́n kọ̀ tí wọ́n wá yìí ó jẹ́ kó yé wa wípé ìkà ni wọ́n mọ̀ ṣe torí wọ́n mọ̀ pé tó bá gbé ìgbésẹ̀ yẹn gbogbo Rolls Royce tó ń gùn kiri G-Wagon tó ń lò kiri àwọn mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tí wọ́n ṣe abẹ́ ẹ̀rí àwọn ọba ayé ìsìn nílẹ̀ Yorùbá ẹ̀rí àwọn ọba ayé ìsìn ẹ̀rí ìgbé ayé tí wọ́n ń gbé ìgbé ayé pé kò kàn mí ayé yìí bá lànà mo ti jọba mo rọ́bà kan náà tó gbé plastic tó pin fún àwọn aráàlú plastic ó gbé ráìsì síbẹ̀ gbá ráìsì sísè ó bẹ̀ sí ní pin Olúwo náà òun náà gúnú mọ́tò ó ń pín 1000 ó ń pín 1000 nílùú ó ń pín 1000 nílùú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bọ́n ṣe ń ṣayé nìyẹn ṣé ìyẹn ló fẹ́ tún ìṣòro ilẹ̀ Yorùbá ṣé ìyẹn ló fẹ́ gbà wá lọ́wọ́ bandit ṣé ìyẹn ló fẹ́ gbà wá nínú ebi ọ̀gbàgbà fọwọ́ mẹ́kẹ́ tó ń pa àwọn èèyàn wa ẹ̀yin ọba ẹ̀dẹ̀ ẹ kásẹ̀rọ̀ ẹ káwọ́kò èmi ò bú yín o ẹ̀yin dádì mi torí ẹ̀yin náà lẹ bí mi ṣùgbọ́n àkọ́ ń sọ fún yín pé abiyamọ òun gbẹ́kún ọmọ ẹ̀ kó tatí wéré kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó sọ pé òun ò gbọ́ abiyamọ máa ń gbẹ́kún ọmọ báyìí tó máa sọ pé ibo lọmọ mi yẹn ti ń ké gbogbo ẹ̀yin ọba wa kí ló wá ló dé tó yẹ pé ẹ gbé odó gidi lẹ fi blọọkì etí yín tí ẹ gbóhùn àwa ọmọ yín báwọn èèyàn ṣe ń pariwo tó ẹ gbóhùn wa rárá ẹ̀yin bàbá wa yìí ó dùn wá o kì í dẹ̀ ṣe ohun tó dára kò tọ́ náà kò gba ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí insecurity wa yìí kò gba ọba ilẹ̀ Yorùbá ní ọjọ́ méjì kí bàbá mi Aláké dìde kí bàbá mi Àwùjalẹ̀ dìde kí bàbá mi Aláàfin Ọ̀yọ́ tó ṣẹ̀jẹ̀ ẹ̀kọ́ dìde kí Ọọ̀ni of Ifẹ̀ wá dìde kí gbogbo àwọn top class ọba nílẹ̀ Yorùbá kọ́ dìde kọ́ dédé dìde bẹ́yẹn kọ́ sọ pé ó dáa láì sọ pé àwa ọmọ wọn gan afẹ́ jà kọ́ dédé dìde kọ́kọ́ announce pé láti èní lọ kọ́ pé BBC wá kí gbogbo àwọn ọba top class ọba kí gbogbo wọn jókòó kọ́ wá pé BBC kọ́ pé gbogbo àwọn oníròyìn pé láti èní lọ o àwọn gómìnà ò ní àṣẹ láti yan ọba nílùú mọ́ àwọn gómìnà ò dẹ̀ láṣẹ láti pàṣẹ fún wa ní orí àpèrè wa mọ́ and láti sìn ín lọ o àwa la fẹ́ máa pàṣẹ ìlú wa ohun tá a bá dẹ̀ ti béèrè lọ́wọ́ gómìnà tí ò bá ti ṣe nǹkan báyìí la máa ṣe àwọn guys tó ń wà nínú ìjọba wọn máa gbọ̀n jìnnìjìnnì ní ẹ̀rù máa bà wọ́n ni wọn ò ní lè ṣe nǹkan kan àwọn wo ló wà lọ́lọ́pàá tó fẹ́ràn wá níbi tó oògùn abẹnú gọ̀ǹgọ̀ wà because kó tó di pé wọ́n announce bẹ́ẹ̀ wọ́n ti pe gbogbo àwọn jagunjagun ìlú wọn wọ́n ti pe gbogbo àwọn jagunjagun wọn àwọn agbẹ́bọ àwọn agbẹ́ ètùtù àwọn aṣẹ gbogbo ẹ̀ wọ́n ti alert everybody pé láti sin yóò àwa la fẹ́ máa pàṣẹ ìlú wa ẹ lọ bá mi pe lórí ọ̀dọ́ wa
o gbọ́dọ̀ gbàbọ̀dè lọ́wọ́ ẹni olóṣèlú kankan tó o bá ti gbowó lọ́wọ́ wọn ògún ló máa pa ẹ́ kọ́ gbé gẹ́gùn bẹ́yẹn ẹ rí i pé gbogbo nǹkan táwọn gáìsì wọ̀nyí ṣe gbogbo ẹ̀ ló máa set kan wá sọ pé ó dá olúọdẹ ó yá sọ fún gbogbo àwọn ọmọ ogun a fẹ́ wọnú igbó wa lọ a fẹ́ lọ lé gbogbo àwọn olórí burúkú yìí torí àṣẹ tí ò sí lẹ́nu wa yìí náà la ṣe láàyè láti lè pàṣẹ láti tọ́jú ara wa àbí láti gba àwọn èèyàn wa kí gbogbo àwọn ọba yẹn kọ́ fẹnu kò bẹ́ẹ̀ pé láti sin ìgbà ẹ má wọrí nípa pé ẹ fẹ́ fún wa lẹ́ṣọ́ aláàbò ní tá a kò nídìí lọ́wọ́ yín torí dúkìá wa tó wà lọ́wọ́ yín tẹ̀ ń gbà a nílì iye báyìí la fẹ́ gbé fún àwọn local security kọ́ dẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ wọ ìṣẹ́jú mélòó ni à flush gbogbo àwọn olórí burúkú wọ̀nyí dànù ṣùgbọ́n ẹ lọ sọ́dọ̀ ọba ìlú yín sẹ́ẹ̀ kẹ gírípù ẹ̀ kẹ mú ṣíṣù kẹ mú àmà lọ́wọ́ kẹ mú ìṣó lọ́wọ́ kẹ káwọ ọ̀dọ́ ká dìmọ́ ká dìmú ká wá gbé ṣíṣù yẹn ká gbé sẹ́yìn ẹ̀ ká gbé ìṣó yẹn àti àmà ká gbé sí pàkọ́ ká bèè lọ́wọ́ ẹ̀ àwọn fúlàní tó wà ní ugbó yẹn báwo náà ṣe débẹ̀ ọba yín á jẹ́wọ́ pé òun mọ̀ nípa bó ṣe débẹ̀ ọba yín máa jẹ́wọ́ pé most of fúlàní tẹ́ rí yẹn á kà jáde pé òun mọ̀ bí wọ́n ṣe dé ibẹ̀ yẹn kí náà dẹ̀ ń ṣe ń bẹ̀ ọrọ̀ ayé góòlù wa ni wọ́n ń wà àwọn nǹkan àlùmọ́nì wa ni wọ́n ń kó lọ gbogbo àwọn tí wọ́n ń dáko ń bẹ̀ yẹn àwa náà la ní kán lé wọn sẹ́yìn kán má bàa mọ̀ nǹkan tá à ń ṣe nígbà tí ṣíṣù bá wà lẹ́nu ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ tó fẹ́ fi ká ẹyìn ẹ̀ dànù so gbogbo nǹkan wọ̀nyí because fúlàní gan ti jáde already tó ti jẹ́ kí gbogbo wa mọ̀ pé ọba tá à ń wò yẹn o kó tó di pé wọ́n dé ìlú wọn o wọ́n gba màlúù àwọn dẹ̀ gbowó lọ́wọ́ wọn àwọn máa ń sanwó àwọn máa ń fún wọn màlúù kan tó débẹ̀ tó bá dẹ̀ débẹ̀ kí ni wọ́n ń ṣe wọ́n ń pa àwọn aráàlú lára gbogbo àwọn tó dáko wọ́n ti lé gbogbo wọn dànù àwọn àgbẹ̀ ò lè dáko mọ́sìn àwọn àgbẹ̀ ò lè lọ oko so fúdìí èyí ẹ̀yin ọmọ kóòtù òjire àkókò rèé fún wa láti dìde mo sọ àwọn eléèkẹ́ lè mọ̀ pé àwọn ọba wo ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa ọba ò gbé nǹkan kan lọ́wọ́ báyìí fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá kò sí nǹkan kan lọ́wọ́ àwọn ọba lọ́wọ́ tá a wà yìí fún bí àwọn èèyàn ṣe bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa fún ìdádúró kò sí àwa fúnra wa yìí la gbọ́dọ̀ dìde ọjọ́ tó pa mẹ́ta ní Ọba Èkìtì Ọọ̀ni of Ifẹ̀ sáré wò ó ni pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ because ó ti wò pé bó ṣe ń pa wọ́n bọ̀ yẹn ó ṣe ṣe kó kí bàbá gan máa lọ nígboro kó di pé ó fẹ́ di gbòsgbàs bàbá pè yẹn báyìí bẹ́ẹ̀ mo rò pé ó tún ní nǹkan tó tún ṣe pé wò ó lọ sí lọ máa jẹun ẹ lọ ń tiẹ̀ Sálíù Ṣókótó ló sáré ṣiṣẹ́ yẹn a dẹ̀ ti sọ fún Sálíù Ṣókótó pé kó má dé kó eléyìí tó ṣe yẹn ni kó sì dáwọ́ dúró ná kó má tún ṣe míì mọ́ àti ẹ̀fẹ́ kó pa ọba gan náà bẹ̀rẹ̀ ó dà pé ó ṣe èṣì ni torí ó láwọn tó ń ṣiṣẹ́ yẹn nínú ìjọba àwọn ọba wa náà mọ̀ nípa wọ́n mọ̀ sí because tọ́wọ̀n bá mọ̀ sí ni ó yẹ kí wọ́n lè dìde kó tiẹ̀ gba àwa ọmọ yìí kó tiẹ̀ dìde lọ́jọ́ kan pé ẹ̀yin Fúlàní tẹ́ ẹ pa wá ìjọba ó yẹ bá wa dá sọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ̀rọ wọn lágbára ẹ ṣe bẹ́ẹ̀ ṣàwo kò sí eléyìí tó ń ṣe ń bẹ̀ ẹ̀yin èèyàn mi ṣó yẹ kó ṣe àwa ti rí pé àwọn ọba wa wọn ò gbé nǹkan lọ́wọ́ tán lè fi sọ pé nǹkan tá a fẹ́ ṣe fáwọn ọmọ yìí rè tá a fi máa dáàbò bò wọ́n so fúdìí èyí ẹ̀yin ọmọ aládé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa ẹ jẹ́ kí gbogbo owó jáde tán Ọba Ọọ̀ni of Ifẹ̀ gbà pé bọ́ ṣe ń pa àwọn ọba nígbà yẹn náà ṣe máa pàdé kínní bẹ̀tẹ̀ àwọn tó ní wọ́n ti stop pé ó já ẹja ṣe báyìí inú igbó ni gbogbo báyìí ni kẹ́ ṣe máa ṣe lọ́wọ́ ń ṣe báyìí ilẹ̀ Yorùbá ò lè dá sọ a lè dá proud pé atala ń produce atala ní tó pọ̀ tí àwọn ará òkè òkun lè wá máa rà a lè sọ pé iṣu là ń gbẹ̀ báyìí tí àwọn ará Ghana lè wá máa rà lọ́dọ̀ wa ní ilẹ̀ Yorùbá a lè dá dìde ń sè ká sọ pé ẹ̀wà là ń ṣe nísìnyí kò sí gbogbo wọ̀nyẹn mọ́ òkè ọya nísìnyí òkè ọya ni tọ́wọ̀n bá ti gbóúnjẹ wá kò sí nǹkan kan tó bá dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ lọ máa dáko ẹ lọ máa ra lẹ̀ ibo ló ti fẹ́ rà á ilẹ̀ tó máa rà lénìí tí Fúlàní máa débẹ̀ lọ́la tó máa dẹ̀mí ẹnìyẹn lóògbòdò níbi tí Fúlàní ti ń sá pamọ́ sóko ń de èèyàn de àgbẹ̀ tó ní oko so Nàìjíríà ó ti tán so ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ̀yin ni kẹ́ jájọ ṣera wa lóṣooṣù ọ̀wọ̀
ẹ̀yin ni kẹ́ ẹ jájọ dira wa lámùrè, ẹ̀yin ni kẹ́ ẹ jájọ gbọ́ igbe ara wa. Kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbẹ́gbẹ́ lẹ́yìn Ọlọ́run, lẹ́nibọ̀dì ní ilẹ̀ Yorùbá yẹn, ìjọba ìjẹ́jòyè ìjẹ́ everything. Bí Nàìjíríà yẹn ṣe corrupt, bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe adapt mọ́, bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe miss mọ́. So wọ́n wá ń kálá, wọ́n ń dájú, everybody wọ́n wá ń hùwà ìkà. Torí pé Nàìjíríà fún ara ẹ̀ ó ti kálá, ó ti dájú, ó ti ń hùwà ìkà. Nàìjíríà fún ara ẹ̀ ti dájú. Ìwọ tó dúró òlè tó job tó wà ní Nàìjíríà, ẹ̀mí ẹ̀ ò ní value, ẹ̀mí ẹ̀ ò ní value. Ẹ̀mí ẹ̀ ò jọ Sanwó-Olú lójú, ẹ̀mí ẹ̀ ò jọ local government chairman ẹ̀ lójú, ẹ̀mí ẹ̀ ò jọba lójú. Because tó bá jẹ wọ́n lójú ni wọ́n á ṣètò ààbò láti protect ẹ, láti dáàbò bò ẹ́ àti dúkìá ẹ. So gbogbo nǹkan wọ̀nyí là ń sọ, gbogbo nǹkan wọ̀nyí là kójọ tá fi ń sọ fún yín pé Iléyá o ọmọ Yorùbá, Iléyá, Iléyá o ọmọ Odùduwà, Iléyá. Bí a kò bá mọ bí tàmí rè, ṣèbó yẹ ká padà sílé. Ẹ já wá lápọ̀n tí ó yọ, ká tètè gbómi làkàná. Iléyá, Iléyá o ọmọ Odùduwà, Iléyá, Iléyá o ọmọ Odùduwà, ilé ti yá. Bí a kò bá mọ bí tàmí rè, ṣèbó yẹ ká padà sílé. Ẹ já wá lápọ̀n tí kò yọ, kẹ́ tètè gbómi làkàná. Iléyá. Àpọ̀n tí ò yọ yẹn òun ni pé kẹ̀sì máa sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí. Àpọ̀n tí ò yọ yẹn ni kẹ̀sì máa sọ pé Nàìjíríà sì máa dára. Ẹ jáwọ́ lápọ̀n tí kò yọ, kẹ́ tètè gbómi làkàná. Omi ńlá tá a sọ pé kẹ́ ẹ gbé kaná yẹn sìn òun ni mega rally tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Òun ni eléyìí tá a sọ pé kẹ́ ẹ dìde tí wọ́n bá ti sọ pé ó ti yá, kí gbogbo wa ó fọ́n síta, kí gbogbo ó fọ́n síta. Torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, àwọn ọba wa wọn ò bá wa plan ọjọ́ ọ̀la àwọn ọmọ wa mọ́ tiwọn. Ó ti yé, ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa, àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò bá wa plan ọjọ́ ọ̀la wa àwọn ọmọ tiwa mọ́ tiwọn. Torí pé kò sáṣẹ lẹ́nu wọn, àṣẹ wọn sìn orí ọmọ wọn. Tẹ̀lé sọ pé kò sáṣẹ gan lórí ọmọ wọn gan, ṣùgbọ́n sìn gbogbo nǹkan tó ń ṣe sí orí ọmọ wọn ni. Bọ́mọ wọn ṣe máa da, bó ṣe máa da House of Rep, bó ṣe máa kúrò ńbẹ̀ da president, bó ṣe máa da governor, bó ṣe máa da kinní, òun everybody wọ́n lé kiri self interest. So àwa yẹn ni kẹ́ jẹ́ ká múra wa. Kò sí ọba aládé tí wọ́n lè sọ pé wọ́n fẹ́ gbà wá. Gbogbo nǹkan tó bá ń ṣe fún favour tiwọn, fún favour family wọn ni. Ayé àtijọ́ lọba ti máa jòkó sí gbàgede tí gbogbo àwọn aráàlú máa wá, tá ló fẹ́ bá àwọn aráàlú òun sọ̀rọ̀ fún ìlọsíwájú ìlú. Kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ ń sìn lẹ́yìn ká ṣojúde ọba, ká kóra wa lẹ́nu jọ, ká yọ̀, ká dunnú. Ṣé o pé Nàìjíríà afẹ́fẹ́ yẹ̀yẹ̀ náà ibi afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àwa la gùdù síbẹ̀. Ká géṣọ ibi tó bá tà ti ń géṣọ, tà ti máa show ẹwà, show fancy, show gbogbo ẹ̀. Ìyẹn ni wọ́n ti mọ̀ wá sí yẹn pé kó sáré kó wájọ, kó bẹ́ màlúù kan sílẹ̀, kó sáré ṣàáyàn ẹ̀, káwọn èèyàn sáré jẹun. Wọ́n mọ̀ pé ebi ń pa everybody. Ká ṣe party, ká ṣe gbá, òun náà gbé sí wa wájú. Tẹ́ bá dé ilẹ̀ Yorùbá báyìí pé lórí ọ̀rọ̀ business ọmọ Ìgbò ti gba everywhere. Lórí ọ̀rọ̀ business, ọ̀rọ̀ oko ń sìn àwọn China ni. Ní ilẹ̀ wa ní o, àwa tá wá jẹ́ ọmọ nílùú gọ́gọ́, everything ó ti lọ, ó ti pòórá. Ṣùgbọ́n tá a bá gba Yorùbá nation tá à ń sọ̀rọ̀ èyí, gbogbo nǹkan tẹ́ ẹ sọnù nínú Nàìjíríà, gbogbo nǹkan tẹ́ ẹ sọnù nínú Nàìjíríà, yálà lórí ìyà tó ń jẹ yín ni, àbẹ́lẹ̀ tó bá fi jẹ yín ni, àbẹ́lẹ̀ táwọn olóṣèlú fi jẹ yín ni, gbogbo ẹ̀ la máa bá yín recover padà. Operation Take It Back máa ṣẹlẹ̀. Operation Reclaim It Back máa ṣẹlẹ̀. Reclaim It Back ó máa ṣẹlẹ̀. So ó la ṣe ń sọ fún yín, ṣé rí tá bá gba Yorùbá nation yẹn, ìgbádùn màmá wà o. Ẹ̀yin ọmọ aládé, ẹ màmá gbádùn bí ìranú ṣúgà o. Ẹ màmá gbádùn láyé yín o. Torí gbogbo nǹkan tó ti nù tẹ́tí gbà pé ti sọnù nínú Nàìjíríà, gbogbo ẹ̀ la máa ṣàwárí padà fún yín. Tá bá ti test DNA, tá bá ti ṣe DNA fún yín, tá rí pé ògidì ọmọ ọkọ rèé tí ń ṣàwọn ará Ìlọrin,
tí wọ́n ti mísì Fúlàní mọ́ Yorùbá tí gbogbo àwọn aráàlú Ìlọrin sìn àwọn Fúlàní ibẹ̀ ti sọ pé Ìlọrin pé gbogbo Fúlàní ni àwọn tó jọmọ kan bẹ̀ wọ́n ti jáde sí kan pé ará láyé o kò sí kì í ṣe bẹ́ẹ̀ àwa Yorùbá là ní Ìlọrin kò sí yẹn ṣùgbọ́n ẹ jẹ́ sì pé eré àbẹ̀yẹn ti ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa yìí nílẹ̀ Odùduwà yìí gbogbo nǹkan tẹ́ ti tà nínú Nàìjíríà tẹ́ ti waste tẹ́ ti fi ìpọ́njú tàdánù tẹ́ ti fi oríṣiríṣi nǹkan lose yálà ilé ìtọ́mọ Ìgbò gbà ní yálà ilé tí Fúlàní gbà ní ẹ̀yin èèyàn mi mo ní kó má dẹ̀ pé mo tún ń dẹ́rù ba àwọn because ó ní level tá a máa gbéra wa dé bẹ̀tẹ̀ èmi àròlé ọmọ bàbá tẹ̀tẹ̀ jó ń da yín lójú ẹ máa gbádùn gbogbo ọmọ Yorùbá máa gbádùn bí èrà ṣúgà ni ẹ máa ma in fact ṣe rí ìṣọwọ́sọra wa orí ẹlòmíì máa tó yìí orí ẹlòmíì máa tó eléyìí ní ìṣọwọ́sọra wa nílẹ̀ Yorùbá because gbogbo wàrà oyin tí àwọn idiot àwọn olóṣèlú wọ̀nyí kó lọ àti ilé ìtàn táwọn ọba ń pín mọ́wọ́ gbogbo ẹ̀ ló máa dọ́wọ́ yín látòrí age of 40 láti age of 50 káṣe bọ́n ṣe nílùú òyìnbó àti age of 50 lẹ́yìn tí ẹ jẹ́ àgbàlagbà tí máa bẹ̀rẹ̀ sí ní gba pension ẹ máa gbowó pé ọmọ nílùú ni mí o ṣùgbọ́n mo dàgbà sí ìlú mi pé ẹ dàgbà yẹn a máa sanwó ẹ̀ because a ti mọ̀ pé agbára yín máa limit láti lè ṣiṣẹ́ bíi tàwọn ọ̀dọ́ a máa fún yín lówó gbogbo ẹ̀yin àgbẹ̀ wa gbogbo yín lẹ máa ní tractor tí ìjọba máa kó fún yín lọ́fẹ̀ẹ́ tẹ́ máa gbà lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ṣiṣẹ́ oko yẹn kọ́pútà ó máa róòlù lókè orí yín ni kí ni kọ́pútà ń ṣe lókè orí yín ó ń mọ́nítọ̀ yín ni ṣé kò sí àwọn àjòjì tí wọ́n gbanú gbó wá ṣé kò sẹ́ni tó fẹ́ wá dá ẹ̀mí yín légbodò ṣé kò sí wọ́n máa wò ó tọ́tún máa kí yín gan látòkè ẹ pẹ̀lẹ́ o bàbá ẹ kú ṣẹ́ ń bẹ́ o tẹ ìyá tó máa juwọ́ sí wọn kọ́pútà máa rá bàbà nínú igbó wa ní láàrin ìgboro wa drone á máa fò láàrin ìgboro drone á máa fò ibi táwọn ọmọ yín ti ń lọ sí school tó dà pé ẹgbẹ̀gbẹ̀ gbó yẹn security máa wà ń bẹ̀ títí tọmọ yín máa fi dé school wọ́n máa plant security síbẹ̀ tó ẹ pé ọmọ yín ń bọ̀ báyìí kò sí pé wọ́n máa juwọ́ sí tá a máa kíra wa níbi àwọn ẹgbẹ̀gbẹ̀ gbó tó túmọ̀ school gbogbo school la máa kọ́ school wa máa níná ó máa lómi ẹ̀yin student ẹ jẹ oúnjẹ àárọ̀ ẹ jẹ oúnjẹ ọ̀sán tẹ́ bá tún close a tún máa fún yín ní snacks tẹ́ tún máa múrelé in case tí ìyá yín ò bá sílé láti dáná oúnjẹ ẹ̀ẹ́dẹ́lé ẹ̀ tún jẹun ilé ìwòsàn wa the best ló máa jẹ́ wọ́n á sìkì lamẹ́ríkà ilẹ̀ Yorùbá náà máa gbé bọ̀ because gbogbo àwọn doctor tó wà ní Amẹ́ríkà wọ́n á ti fi Amẹ́ríkà lẹ̀ wọ́n á ti padà sílé wọ́n á sìkì ní UK ilẹ̀ Yorùbá náà máa gbé wá sí ó lè jẹ́ Oǹdó ó lè jẹ́ Àkókó ó lè jẹ́ Èkìtì ńbẹ̀ yẹn ní hospital yẹn wà tó treat nǹkan gangan tó ń ṣe ẹni yẹn because gbogbo àwọn doctor yẹn gbogbo àwọn professional doctor yẹn wọ́n á ti fi London lẹ̀ àwọn náà ti sọ fúnra wọn pé ilé làbọ̀ sí mi oko wọn á ti padà sílé so gbogbo ẹ̀yin arúgbó wa tẹ̀sí ń wora yín pé èmi náà sì lè ṣiṣẹ́ o iṣẹ́ máa wà fún yín nílé ìgbìmọ̀ aṣòfin ẹ máa níṣẹ́ ń bẹ̀ ní local government yín iṣẹ́ máa wà ń bẹ̀ fún yín ká tó wá sọ pé èyí tẹ́ bá tó wá kàwé fẹ́rẹ́fẹ́ láàrin ẹ̀yin arúgbó wa ẹ máa gun mọ́tò ẹ bá dé school ń bí primary school wọn bí mọ́tò tí wọ́n lò ń bẹ̀ lecturer university ò lè lò nílùú yìí kí náà fi ṣe káàdì náà fi ń rà á wọ́n bá ti gbé káàdì ilẹ̀ wọ́n ti mọ̀ pé iye báyìí ló ń gbà lóṣù wọ́n á dẹ̀ yọ owó yẹn lórí ẹ̀ títí ẹlòmíì gan tí tó máa fi kú gan ó lè má san gbèsè yẹn tán torí wọ́n máa yọ díẹ̀ tí ò ní pa yín lára ni inú Yorùbá nation lẹ ti máa rí yẹn inú Yorùbá nation kó wọ́n á fún ẹ ní visa London wọ́n á gbọ́n mú ni pé kí ló fẹ́ lọ ṣe nínú òtútù yẹn kí ló fẹ́ lọ ṣe nínú òtútù yẹn ló máa sọ wọ́n fún ẹ ní London America visa ṣé rí gbogbo àwọn country tó dẹ́ pé wọ́n fún Nàìjíríà lágbára láti wọ ọbẹ̀ yẹn wọ́n máa bẹ ọmọ Yorùbá ni láti wọlé because wọ́n á rí nǹkan tá a gbé lọ́wọ́ pé number 1 ọmọ olówó ni wá nílùú wa gbogbo ọrọ̀ ajé wa là ń lo nǹkan wa so gbogbo nǹkan wọ̀nyí láti ṣe létò làwọn bàbá wa ti ṣe létò ẹni àlejò tó bá máa wọ̀lú wa a máa gbé sátáláìtì sórí ẹ̀ ni
kámẹ́rà tó máa wọ́ọ̀ṣì ọpọlọ ẹ̀ ló máa wà. Ibi tó bá wọ̀ a máa trace ẹ̀ wọbẹ̀, ibi tó bá ń gbé a máa trace ẹ̀ wọbẹ̀. Eléyìí tí Nàìjíríà sìn kò sí immigration, kò sí custom, kò sí nǹkan kan sìn, anybody ló ń wọ Nàìjíríà anyhow. O ò nídìí pé kí ló ń jẹ́ passport, o wọlé ti ẹni kí náà dẹ̀ ń ṣe òwò kidnapping, kan rape, kan kidnap, kan ṣe everything, kan fi wá wọ́wọ́ lọ̀lú wọn. Ṣùgbọ́n nínú Yorùbá nation kò ní rí bẹ́ẹ̀. Àwọn custom wa in fact wọ́n máa gbóná gan. Ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀ nílè gba rìbá, ẹ tí ẹ máa wò pé kí ni mo fẹ́ gba rìbá fún, because yàtọ̀ sí pé òun gbowó oṣù, ó láwọn owó kọ̀ọ̀kan tá tó máa fún ẹ láàrin oṣù yẹn láti lè fi keep ẹ pé no kí ìyà má jẹ yàtọ̀ sówó oṣù ẹ, wà tó máa gba àwọn allowances kọ̀ọ̀kan, a máa gba àwọn allowances kọ̀ọ̀kan kó tó di pé o gbowó oṣù. Ọ̀nà wo ló fẹ́ fi béèrè rìbá? O ò ní lè béèrè, because ibi tó wà tó checking point tó wà kámẹ́rà máa wà lórí ẹ̀ báyìí tá a máa wò ẹ́, headquarter máa wò ẹ́ gbogbo nǹkan tó ń perform. Ìwọ gan pẹ̀lú owó tó ń gbà lóṣù o ò ní lè lanu pé o fẹ́ gba rìbá. So òun ni mo ṣe ń sọ fún gbogbo èèyàn ọmọ aládé pé ìgbádùn máa wà fún gbogbo wa. O rìtáyà báyà wà ní mọ́tò pé o kò rìtáyà, ilé tó máa ilé ẹ yàtọ̀ sí pé o kọ́lé, pé o ń fi iṣẹ́ ilẹ̀ wa sílẹ̀, o ti rìtáyà, àtó kọ́lé fún ẹ, Yorùbá nation á kọ́lé fún ẹ, wọ́n á fi mọ́tò sí ẹ nídìí láti fi compensate ẹ, wàá dẹ̀ máa gbowó tabua every month, owó tó ò ní lè lọ tọ́gan lóṣù. So ọ̀nà dà tí orí ẹ̀ ò fi ní tóbi, tó ò fi ní jẹun tó máa sanra, tó ò bá jíìmù gan ipò ẹ̀ á máa fà fi ní, wàá sanra kalẹ̀ bí ìdun àbí wàá sanra kalẹ̀ bí ìtùn. So òun la ṣe ń sọ fún yín pé ìgbádùn ń bẹ nínú Yorùbá nation tá à ń pariwo yìí, because àwọn idiot yóò ní lè lágbára lórí resources wa. Fúnra wa láàmà kó nǹkan, kò sí pé báyà wọ́n kó góòlù wa, wọ́n ké Dangote ó dání refinery sẹ́kọ̀ọ́, tásìkò yẹn bá tó ó ní bá ṣe jọ máa ṣe nǹkan, àwa láàmà gbádùn nǹkan wa. Gbogbo nǹkan ilé ìtàn gba àwọn ọmọ Ìgbò ń ṣe kiri, no problem, kan sì máa inú Nàìjíríà náà ti ń ṣe, dọ́kúmẹ̀ntì Nàìjíríà náà dẹ̀ ń lò. So ẹ já wọnú ilẹ̀ Yorùbá wa níbi tí gbogbo nǹkan ti máa yàtọ̀, tí gbogbo àti stamp àti gbogbo nǹkan wa tó ti máa yàtọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti lo ọ̀nà gbogbo ọ̀nà ẹ̀rú tó ti gbà, tó ti fi gba nǹkan lọ́wọ́ yín, gbogbo yín náà lẹ máa wá tẹ̀ wá report pé báyìí ló ṣe ṣẹlẹ̀ lábúlé ìyá mi o, bó ṣe ṣẹlẹ̀ lábúlé wa rèé o, bó ṣe ṣẹlẹ̀, gbogbo ẹ̀ la máa dá sí. Yorùbá gbọ́dọ̀ gbádùn, think Yorùbá first lọ̀rọ̀ wa. Even bá lè bí wà tàlejò jà, bó jà àlejò gan ló gbá ìwọ ló gbájú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ẹgbẹ́ ẹ̀kan péré ló gbá ojú ẹ̀, àlejò yẹn á jìyà, kókò náwó gbá ọmọ nílùú létí, ó máa jìyà sí. Níbi tá a máa ṣe dé, ìwọ ló gbá ojú àlejò lẹ́ẹ̀mẹ́ta o, tójú ẹ̀ dáròrò ẹ̀ jẹ o, ṣùgbọ́n ó gbá etí tiẹ̀ lẹ́ẹ̀kan, àlejò yẹn á tún jìyà torí pé ó lu ọmọ nílùú, níta máa ṣàjẹ, ó na ọmọ nílùú. So níta dẹ̀ máa ṣe fún náà péréte náà ni, ṣùgbọ́n kò ní dán, á lè máa wò yín bíi gold, á lè mọ̀ pé ó ná ọmọ Yorùbá ó ti kọ̀ yọnu, wọn nà wọ́n o. So èèyàn máa dá kọjọkọjọ, gbogbo ìyàtẹ̀ ti jẹ́nu Nàìjíríà Ọlọ́run wá sọ di ọrọ̀, á sọ di ìdùnnú fún yín. Gbogbo nǹkan wọ̀nyí ló ti eléyìí ò ṣọ̀rọ̀ pé kíní, ó ti wà ńlẹ̀. Kẹ́kọ̀ọ́ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa ó tú síta ká gba orílẹ̀-èdè yẹn lọ́wọ́ àwọn tó fi ń ni wá lára. Wọ́n ní wọ́n ṣe ọ̀nà tí máa fi fídíò kan wọ̀nyí sìn, ọ̀nà tí wọ́n máa ń ṣe, ọ̀nà yẹn báyìí bọ́n ṣe ṣe lélẹ̀ ilẹ̀ ńlẹ̀ ni. Wọ́n páàkì ọ̀kadà síbẹ̀ bẹ́ẹ̀ ó dálu ọ̀kadà lásán, ẹ mọ bí ìṣó ọ̀kadà, ọkọ̀ páàkì sójú ọ̀nà tí wọ́n ti ṣe, ó lu ní tó fi lu kò jólè lọ. Tí ọ̀dà fi wà ńlẹ̀ kò jólè lọ. So ẹ̀yin èèyàn mi, ìgbádùn ń bẹ nínú Yorùbá nation. Eléyìí tó sọ pé àwọn àlejò wá o, wọ́n fẹ́ wá fẹ́ ọmọ lílù kan lè níwèé, nífàyè yẹn gbà wọ́n. Ìwọ tó bá ìwà wù nìkan ló sọ pé òkè o fẹ́ àlejò, tó bá dẹ̀ ti fẹ́ àlejò, gbogbo nǹkan tó yẹ kó tọ́ sí ẹ gẹ́gẹ́ bí ọmọ nílùú àbí sí ọmọ yẹn, a lè deny yẹn pé o kò fẹ́ àlejò ní o, torí wọ́n rẹwà l'Ákúrẹ́, arẹwà ń bẹ l'Óǹdó, arẹwà ń bẹ n'Íléṣà, arẹwà obìnrin tó jọmọ Yorùbá. Torí àwọn kan ń ṣe báyìí wọ́n ní wọ́n fẹ́ Fúlàní,
àní wọ́n fẹ́ wọ́n á sọ pé muslim náà fẹ́ wọn muslim yẹn fúlàní ni o bẹ́ẹ̀ torí pé ó jẹ́ muslim á fẹ́ tí ìyẹn bá wá dàgbà ní ìyá wa fúlàní ọmọ mi fúlàní ni èmi náà fúlàní àbí bàbá wa fúlàní ṣe ti rí pé ẹ̀jẹ̀ yẹn ó ti lọ so a sì máa treat yẹn so ẹ máa rí pàtàkì ara yín gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ ẹ máa rí pàtàkì ara yín gẹ́gẹ́ bí ọmọ onílùú tẹ́ ẹ máa fi gbafẹ́ so ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo nǹkan tó dùn mọ̀ràn báyìí láti nílẹ̀ nínú Yorùbá nation so kákọ̀jọ fọwọ́sowọ́pọ̀ kájọ gba orílẹ̀-èdè yẹn lókù mo bẹ̀ yín ẹ̀yin èèyàn mi bàbá wa ń bọ̀ lálẹ́ yìí láti wá bá gbogbo wa sọ̀rọ̀ bàbá wa ń bọ̀ lálẹ́ yìí láti wá bá wa sọ̀rọ̀ bí gbogbo nǹkan ṣe máa lọ bàbá wa máa bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí bí gbogbo nǹkan ṣe máa lọ ẹ̀yin èèyàn mi ẹ pàdé wa lálẹ́ orí ìkànnì yìí náà lẹ ti máa tú a máa stream ẹ̀ tẹ́ máa rí àwọn ọba wa ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ sáyè wọn àwa ni kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ̀rọ̀ ayé wa ilẹ̀ Yorùbá kún fún wàrà kún fún oyin tí Yorùbá nation tá à ń sọ ìbádé ẹ̀yin gan á mọ̀ pé adúpẹ́ tá a tètè kúrò ní Nàìjíríà ni gbogbo nǹkan ló nìyàn lára ní Nàìjíríà bẹ́ẹ̀ wọ mọ́tò yìí mọ́tò tẹ́ wọ̀ ó lè ya yín láṣọ òjò máa rọ̀ nínú móòlù ẹ̀ báyìí ẹ máa gbé rọ́bà ni ẹni mọ́tò tá a bá rí bẹ́ẹ̀ a máa gbé kúrò ńlẹ̀ pápátá ni kò tiẹ̀ ní sírú ẹ̀ because ìjọba máa kó mọ́tò jáde fún gbogbo àwọn kọ̀dọ́tọ̀ eléyìí tá a dẹ̀ pọ́n fẹ́ gba gáràjì tó máa ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá sílẹ̀ yẹn kò sí anybody tó lè máa dán ṣìtì yẹn wò nílẹ̀ Yorùbá kò sí bó fẹ́ gba gáràjì o gbọ́dọ̀ pààyàn kó tó gba gáràjì kò sí tó jọ kò ní sí nǹkan tó ń jẹ́ tọ́ọ̀gì mo sọ pé àmọ̀ró anywhere tá a bá ti gbọ́ tó kọ̀ sọ pé àmọ̀ró wàá lọ ṣe ọmọ oró yẹn nínú ẹ̀wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n ní o ṣe ẹni tìbẹ̀ kápọ̀ rí reaction ẹ pé òun o fẹ́ máa ṣe bíi pé o jẹ́ nǹkan kan àbí o jẹ́ nìkan tó mu àtìlábí tó dẹ̀ fọpọlọ sí àwọn tó máa kórú àwọn bẹ́ẹ̀ yẹn ti máa wà nínú mọ́tò pé àwọn náà máa wá kiri gbogbo àwọn tó bá ti ṣe bí pé ọmọ ọ̀tá ni wọ́n àbí wọ́n kọ̀ rójú ẹ tójú ẹ pọ́n tó ń lo kókókókókó wọ́n á gbé ẹ lọ bì kan o lè lo bí ọjọ́ bíi 6 ń bẹ̀ ojú ẹ̀yìn á lè wálẹ̀ tójú ẹ̀ bá ti wálẹ̀ wọ́n á tún fi ẹ́ lẹ̀ wọ́n á bá ẹ sọ̀rọ̀ pé bọ́ ṣe ṣayére o ilẹ̀ Yorùbá relé o ṣe Nàìjíríà o bó ṣe gbọ́dọ̀ hùwà rèé o tójú ẹ̀ bá tó padà lé bí eléyìí ọ̀sẹ̀ kan ló lòún bí wàá lóṣù 6 o nínú ọgbà ẹ̀wọ̀n everybody á máa jẹun o ẹ máa jẹun ẹ máa ṣe kì í ṣe báyà máa fàyè pé bọ́ ṣe ń ṣe wọ́n tí gbogbo nǹkan máa dẹ̀rọ̀ náà fún yín nínú ọgbẹ̀bẹ̀ tẹ́kọ̀ máa wà ńbẹ̀ náà ni ẹ máa jẹ ẹ máa mu ẹ̀ nílé jáde mo dẹ̀ mọ̀ pé ìyẹn náà ò ní fẹ́ wú ẹ kò sẹ́ni tí yẹn wù so kò ní sí tọ́ọ̀gì kò ní sí pé bàbá rere bàbá kẹ̀ kò sí yẹn àní mo lówó yàtọ̀ sí tálíkà nílẹ̀ Yorùbá ni o àní dólówó mọ̀ yàtọ̀ sí tálíkà olówó kò tiẹ̀ ní jọ wá lójú o ní àti ẹ̀ ní mọ̀ because everything máa wà yín kúọ̀ ni olówó ń lọ ìwọ́gun olówó láyé ara tiẹ̀ bó tiẹ̀ tí gun mọ́tò mọ̀ pé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ o lè fi ra mọ́tò lẹ́ni time o kò fẹ́ gùn ni pé o jẹ́ ọmọ Yorùbá pé ọmọ Yorùbá ni ẹ́ ẹ̀yin èèyàn mi torí mọ́tò yẹn ilẹ̀ Yorùbá láti máa ṣe a máa ṣe mọ́tò a máa ṣe kọ́pítà àwa gan náà máa tún máa ṣe oríṣiríṣi nǹkan tó ẹ pé àwọn China tó wá máa lẹ́nì lọ́dọ̀ wa ó ti yé Nàìjíríà ló pa gbogbo ògo yẹn mọ́lẹ̀ nítorí owó wa tí wọ́n fẹ́ máa kó tó pé nǹkan òkè òkun ló ń jọ wọ́n lójú nǹkan tiwa kò sí béèyàn ṣe plane lẹ́ni instead tó yẹ kó invest lórí ọmọ tó ṣe plane kò sí tó jọ wọ́n pa kàríà ẹ̀ nìyẹn kò sí tó jọ o bójá gololo arí tó ń gbá mọ́ra tá a rí pé iná ń ṣá lágolo méjì tó gbá mọ́ra yẹn a máa wá ẹ wá báwo ló ṣe tó bá tún fi kíní tó bá tún ṣe báyìí a máa make sure pé a gbé ọpọlọ yẹn sókè so ilẹ̀ Yorùbá nìyẹn fún ẹ o tá a bá ti lè jọ gbà tá a jọ débẹ̀ o bí ọmọ báyà ọkọ ẹ o wà responsible o kò bí ọmọ yẹn ọkọ ẹ lọ ìjọba máa sanwó fún ẹ ìjọba máa assist ẹ pé ọkọ ẹ ó sá lọ o ti lọ bẹ́ẹ̀ lòmíì ìjọba máa assist ẹ a máa fún ẹ lówó lórí àwọn ọmọ yẹn ọkọ ẹ kú o ò rí kíní opó ni ẹ wà á máa gbowó oṣù tẹ́ pé ìyà òfin ní jẹ ẹ máa rántí ọkọ yẹn
tó fi ní máa ronú débi tí ìwọ náà ti lè tètè para ẹ because ẹ̀mí ẹ máa jọ wá lójú. Ẹ̀mí òun ní nǹkan àkọ́kọ́ ó máa jọ wá lójú nílẹ̀ Yorùbá. Ẹ̀mí yẹn la kọ́kọ́ máa dáàbò bò nígbàrà tá bá gba ilẹ̀ Yorùbá. A máa kọ́kọ́ secure everywhere láti dáàbò bò ẹ̀mí yín. Lẹ́yìn yẹn ni dúkìá yín tá tún máa ṣe ààbò fún. So tí méjì yẹn bá ti wà secure, ìyókù kékeré ni. Torí pé gbogbo nǹkan tá a lè fi ṣe ó ti ń bẹ ní ilẹ̀ bàbá wa. Àwọn ọlọ́pọlọ tán lè bá wa ṣe wọ́n ń bẹ ní ilẹ̀ bàbá wa. Àwọn ìyókù ń bẹ lókè òkun ṣùgbọ́n gbogbo wọn ló máa wálé. So ẹ̀yin ọmọ Yorùbá nǹkan ń bẹ fún yín tó ti wà ńlẹ̀. Kákọ̀jọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbà á kẹ́ lè rí ìyè àìnípẹ̀kun, kẹ́ lè jẹ ọrọ̀ ayérayé, kẹ́ lè jẹ ìgbádùn tẹ́ ẹ̀ nílé gbàgbé tí ìrandíran yín ò nílé gbàgbé tí ó máa sọ nípa yín tẹ́ bá lọ tán. Ẹ já gbàgbé nípa àwọn ọba wa ti bá Nàìjíríà lọ. Ẹ já gbàgbé nípa àwọn ìjòyè wa ti bá Nàìjíríà lọ. Bí Nàìjíríà ṣe corrupt wọ́n ti bá lọ bẹ́ẹ̀. Bí Nàìjíríà ṣe ń ṣe wá wọ́n ti bá lọ bẹ́ẹ̀. Ẹ já múra sọ̀rọ̀ ara wa. Ẹ já múra sí ọ̀rọ̀ ara wa. Thank you. Ẹ já múra sọ̀rọ̀ ara wa ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè. Àsìkò wà fún wa. Wọ́n pe àwọn ọba sí ìpàdé lónìí. Wọ́n gbọ̀nmú nítorí pé kíni gbogbo nǹkan tá a kà á lẹ̀ yìí wọ́n fẹ́ kó jẹ́ ti àwọn nìkan. Ọọ̀ni of Ifẹ̀ ní private jet. Tó bá dágbáwúlẹ̀ ní Ọọ̀ni of Ifẹ̀ máa fò dànù ni, ó máa fò lọ ní. Bàbá máa túlẹ̀. So ẹja múra wa, àwa ní kẹjá síra wa lọ́kan. Àwa tá a lè fò tí ò sí tó lè gbé wa pòórá. Àwa yẹn ní kẹjá tètè dìrá ń sìn, kẹjá múra sọ̀rọ̀ ara wa. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè, congratulation o. Congratulation fún gbogbo àwọn ọmọ Kóòtù Òjìrè. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, a máa bọ́ lóko ẹrú yìí o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, a máa kúrò nínú ìpànìyàn Fúlàní yìí o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, a máa kúrò nínú kidnapping yìí o. Lágbára Adẹ́dà Ṣẹ̀dá torí pé Olódùmarè ó ní gbogbo tó ń dá dáradára ni. Wọ́n ń lo dáradára òun l'Amẹ́ríkà, wọ́n fi ń ṣe dáadáa ní UK. Àwọn aráàlú wa nìkan ni ò lò ó. Òun ni wọn ò lò ó tí wọ́n fìyà jẹ everybody, tára ń ní everybody. Lágbára Elédùmarè ara ò ní ní wá o. Ẹ̀yin ọmọ aládé, Olódùmarè á gba ilẹ̀ yìí, á gbà fún wa. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ tún pàdé mi ní alẹ́ nígbà tí bàbá wa Professor Banji Akíntóyè Emeritus wa tí wọ́n bá wá láti bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo owó jáde láti wá sí orí ìkànnì yìí láti wá ṣe kíni, láti wá gbóhùn tí bàbá wa tí wọ́n fẹ́ sọ. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Oòduà gbè wá o, kò ní bí ọ̀dàlẹ̀. Lágbára Elédùmarè. Ẹ má gbàgbé o, àwọn ọba wa yìí náà ni wọ́n fi Fúlàní joyè ní ilẹ̀ wa o. Ẹ má gbàgbé, wọ́n fi Àtíkù Abubakar jẹ bọ́ba gún àbí Báyégún. Wọ́n fi jẹ́ gbogbo El-Rufai ó joyè nílẹ̀ wa. Àwọn ọba yìí náà ní o láwọn tó ń pa wá, wọ́n tó ń folórí wọn, wọ́n tó fi ń jẹ oyè ní ilẹ̀ Kóòtù Òjìrè. Ṣé Yorùbá bọ̀rọ̀kìnní tó ní owó, ṣé wọ́n ti tán ní ilẹ̀ Yorùbá ni tí wọ́n lè fi joyè? Ṣé àwọn bọ̀rọ̀kìnní nínú Yorùbá, ṣé wọ́n ti tán ni tí wọ́n lè fi joyè? Tó jẹ́ pé àwọn ọmọ Fúlàní tí wọ́n ń pa wá, òun ni wọ́n tún fi ń joyè ní ilẹ̀ wa. Tó bá yá ìyẹn náà tún máa lé àpèrè wa ní ilẹ̀ Yorùbá, ọmọ Fúlàní. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí o. Ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share ètò yìí lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi share ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́. Èmi ọmọ yín náà ni o, àbúrò yín, Arólé Bàbá 1010, Olúmike Ọbalọ́lá JP, ajìjàngbara fún ilẹ̀ Oòduà, ìránṣẹ́ Olódùmarè, ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn, ọmọ amúdàsílẹ̀ mú gbẹrun pani. Èmi lọmọ ọlọ́jà méjì kan nọ́lọ́rìjọ́. Èmi lọmọ olómi méjì kan pèjèjì lálà. Àláṣe bẹ́ẹ̀ ó domi ọmọ. Èmi lọmọ wá, ẹ má gbàgbé o, èmi náà tún lọmọ ẹkùn o. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. Bye bye. Ta ló wo metí ìlú tó lè sọ ọ̀kan tó nílùú fìlì sọ? Àwọn jẹ́rìí rẹ̀ wá sọ. Nàìjíríà yìí ti gbogbo wa ní. Bẹ́ẹ̀ni Nàìjíríà nínú fìlì sọ. Bẹ́ẹ̀ni Nàìjíríà tẹ̀yìn mélòó ti gbogbo wa, tí ẹ̀yin mélòó gbogbo wa ní gbogbo.
gbogbo wa ní gbogbo wa ní gbogbo wa ní gbogbo wa ní ọjà ẹgbẹ́ wẹ̀rẹ̀ gbogbo wa ẹgbẹ́ wẹ̀rẹ̀ dànù ká dà fún ọ. ta ló tún fẹ́ túmọ̀ ẹ̀. èmi mọ̀ máa bọ̀ ìyá jọrí mi o. ọmọ Yorùbá ilé koko ń ta gbé ilé bàbá ọmọ kìkì bọ̀ ọmọ lẹ́rù. sọ́gbà àbá ó gbà á. sọ́gbà Yorùbá nation ló lè ṣe Odùduwà nation ló lè ṣe kí ìlú kó lè túbà kó lè túṣẹ Odùduwà nation ló lè ṣe kí ìlú kó lè túbà kó lè túṣẹ Yorùbá nation ló lè ṣe. Kàmárò náà kàmárò jẹ́jẹ́ ni. Yorùbá nation ló lè ṣe. Oúnjẹ ó wálẹ̀ òǹgèrè á máa lọ nílé mọ́. Yorùbá nation ló lè ṣe. Ìlú á máa tòrò ìlú á máa dùn sí ni. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká jáde síta ká jà fẹ́tọ́ wa. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọmọ Yorùbá pátápátá. Yorùbá nation ló lè ṣe. Tó ń bẹ lórílẹ̀‐èdè àti diaspora. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká gbà ẹ wá. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ bàbá mi Sunday Igboho nìkan lásán. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ Yorùbá lápapọ̀ tá a mú wá bí. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọba tó ń gbẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation. Ẹ dákun ẹ ti olóyè Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation. Gbogbo àwọn jagunjagun tó ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo àwọn pásítọ̀ pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo àwọn lè mọ̀mọ́ àtàfà wa pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo tó jẹ́ ọmọ Yorùbá. If you're Yoruba indigene, mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín And I sọ̀rọ̀. want you to listen and accept what I'm about to say. mo náà ti bà abúlé yín wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. ní Ogun State. In Ogun State, Ọ̀ṣun State. Osun State, Ondo State. Ondo State, Anambra State. even Anambra gbogbo State, àwọn ilẹ̀ Ìgbò wọ̀nyẹn. even the Igbo lands as well. àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. èyí tá à ń sọ yìí What we sí. are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian. Whether you're a Christian Muslim. or you're a Muslim, àwa tá jẹ́ ọmọ Yorùbá. and we are Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in it. ẹ má jẹ́ kó fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn. All those villages they've taken over in Ondo State, wọ́n pa Muslim wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land, they are not fighting for religion. ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of so mo religion. sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared wọ́n má bàa gba ilẹ̀ yín so o. that they don't take you away from your father's wọ́n wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. The Oni of Ife, the Imperial Majesty. kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kábíyèsí, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo,
Oshun, please talk about this. tógun yẹn bá wọlé tán Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. èmi mo rẹ́ẹ̀dì ogun. Personally, I'm ready for war. mo sọ fún ìjọ kìnìún àná mo ní kẹ́ ẹ dira. I told you the last time that you should fortify àwọn yourself. kan sọ pé báwo ni pásítọ̀ máa sọ pé Some èèyàn people dira. will say, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify tó yourself. bá yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. ìgbà wo ni kírísítẹ̀nì dé nàìjíríà. When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé nàìjíríà. That was when it came in. ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. wọ́n dáná sun. They burnt him. He was ẹ tó gbé lynched. báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for so us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify màá myself síwájú ogun. and I'll be a leader. wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, máa bọ̀. fortify a them. máa dira a máa jagun náà. We will fight that war. màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. ṣe bíbélì sọ. Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse ó ní 1. ká fi ẹ̀kọ́ Kristi tì It says, náà. set aside the teachings of ká ṣe Christ pípé. and let us do what is ẹja complete. kọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it ká aside. lọ jà fún ilẹ̀ bàbá wa. Let's fight for our father's ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. à ń pè ní Pétérù. His name is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, no, ti idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go to kí lọ kà Luke á. 22. so ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my so father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigene, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. oníkápọ̀wọ́pọ̀ kájọ ṣe iṣẹ́ yìí kò sí Nàìjíríà mọ́ o Nàìjíríà. ẹ̀yin tẹ́ ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ lórí Tinubu
bàbá Tinubu àti gbogbo èyí tẹ̀ ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ẹ jábọ̀ fọlọ́run o ẹ jábọ̀ fọlọ́run o ẹ jẹ́ àbọ̀ tí wọ́n bá ṣí gàgà aburú tẹ́ ẹ dálẹ̀ sáwùjọ hàn yín ẹ sì sunkún ẹ̀ nílé dákẹ́ mọ́ ojoojúmọ́ làwọn èèyàn ń kú ikú tí ń pa àwọn èèyàn tọ́lọ́ ń bá ṣí gàgà rẹ̀ ẹ̀ bá mọ̀ pé àwọn tẹ́ ẹ pa wọ́n pọ̀jù àwọn tí kú Ọlọ́run pa lọ. ìtí ń pa àwọn èèyàn lélẹ́yìí o àrùn tí ó ṣe èèyàn tó bá kó ń jẹ mọ́ èèyàn lára tí wọ́n rò oògùn lò fún èèyàn tí ó padà lálàáfíà tí ó bá ti kó ń jẹ mọ́ èèyàn lára ó ṣeé ṣe kọ́mọ̀dù ó gbóògùn tí ó fi tẹrí gbà sọ. oògùn wọn oúnjẹ wọn ṣàìmọ̀ pé oúnjẹ gan oògùn ni fúnra rẹ̀ lọ́tọ̀ oògùn àkọ́kọ́ tí jẹ́ kó oògùn gangan ó ṣiṣẹ́ ẹ̀dì ó sí lára àwọn èèyàn mọ́ àwọn èèyàn wá ń gbègbè ayé kíkú tiẹ̀ má wọn lọ sẹ́ni tí ò jẹun tí ọ̀rọ̀ ọmọ fún lóúnjẹ bí wọ́n bá kọsẹ̀ lásán wọn a sì kú dànù malaria tí wọ́n ń tọ́jú tí ń san tẹ́lẹ̀ ọ̀sán mọ́ wọn ò róúnjẹ jẹ sínú wọn ò sì tún rówó rògùn àwa wíta ìwí ẹni ṣé wọ́n rókù ebi ń títì sáwọn tó kù nínú ẹbí àwọn tó kú tí ò tí ì kú ṣé wọn ò jẹ́ kẹ́ ẹ rókù ẹbí àwọn ń títì ni tó bá jẹ́ pé wọ́n ń fi wọ́n lẹ̀ ni ẹ bá mọ̀ pé òkú ebi ti kún títì ìṣọwọ́ táwọn èèyàn fi ń kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yìn ìjọba Nàìjíríà kó tó di pé pọ́lísì yín ó ṣiṣẹ́ tẹ́ ẹ sì pa gbogbo wa tán ni ẹ sì yàn àwọn kan sígboro kí wọ́n máa rìn kiri wọ́n máa sample opinion àwọn èèyàn àwọn tí ebi ń pa lọ́wọ́ tí ó jẹ́ pé bóyá àná ni ọ̀jẹ̀ wọn lónìí ẹ tún fẹ́ kí òní kọjá kọ́mọ wọn lọ́la ẹni tí òní nítorí àná tó sì fẹ́ fi òní jẹ́ kọ́mọ òun ó ní ọ̀la ẹ sì tún fẹ́ kọ́mọ rẹ̀ náà ó ní ọ̀la ẹ wá dẹ wàhálà sínú ìlú ẹ dẹ ogun sínú ìlú ogun tí ń ja Nàìjíríà báyìí ó dogun ìbọn àtàdá lọ ogun burúkú lógun ebi ẹ gbọ́ tí wọ́n ní àjọbọ òmìnira olóúnjẹ ọ̀yálùpa ni bí gbogbo wàhálà yìí bá wà jákèjádò àgbáyé ṣé kò sí báwọn orílẹ̀-èdè kan ṣe ń kéta fáwọn ọmọ ìlú wọn ni wípé kí pressure yọ ọmọ pọ̀ lọ́rùn wọn inú dé tẹ̀yìn ò kéta fáwọn tiwa ojoojúmọ́ làwọn èèyàn ń kú bẹ́ẹ̀ bá mọ̀ àwa grassroots làwa àárín àwọn aráàlú la wà ní a mọ̀ báwọn èèyàn ṣe ń kú lemọ́lemọ́ àwọn èèyàn lè pè wọlé kí wọ́n ṣàlàyé tí ń ṣẹlẹ̀ ń gbòòrò ẹni tí ò lóúnjẹ nú táìsàn kékeré kan bá kọlù ó kú gbé wọ́n mọ̀ ní kú Ọlọ́run ni ẹni tí ò rówó rògùn tó bá kú dànù wọ́n á ní kú Ọlọ́run ni ẹni tí wàhálà tó kárònú mọ́ lára ẹ lọ wo lẹ́fù táwọn èèyàn fi ní rọpárọsẹ̀ ń sìn ẹ lọ wo lẹ́fù táwọn èèyàn fi ní ẹ̀jẹ̀ ríru ẹ lọ wo lẹ́fù táwọn èèyàn fi ń ṣubú lulẹ̀ tí wọ́n ń kú ẹ lọ wo lẹ́fù táwọn èèyàn fi ní depression tí ó bá jẹ́ ní tí ń wà nǹkan kan dunra rẹ̀ nú tí ó jẹ́ ni tó gbà fọlọ́hún kí wọ́n á ló dé. ó ṣe kìíní ó ṣe kejì ó ṣe kẹta ó ṣe kìíní Buhari ó ṣe kejì ó ṣe kẹta èmi ló kàn ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ ó jẹ́ sọ́kọ́ lórí tẹlifíṣàn ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ Buhari sọ́kọ́ lórí tẹlifíṣàn tí ò bá ṣe èmi ti dúró Buhari kò lè di president.